Yusuf Ajikobi wa mo jẹ́ kan nínú àwọn ajàjàgbara fún ilẹ̀ Yorùbá. So àwọn nǹkan tá à ń gbọ́ tẹ́lẹ̀ lórí social media òun làwọn àfáà ń bára wọn jà, àwọn pásítọ̀, àwọn oníṣẹ̀ṣe, ìyẹn la kọ́ ń gbọ́. Lẹ́yìn ìgbà yẹn tìjọba bí aráàlú ò ṣe enjoy ìjọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn náà à ń gbọ́. Bẹ́ẹ̀ là ń gbọ́ táwọn agbésùmọ̀mí à ń gbọ́. Now nísìn àwọn ọba tó wọlé, ìyẹn ló wá káàkiri orí social media báyìí. Òǹkàlùkù wá ń jáde, ẹnìpẹ̀lú mi ń dífẹ́ǹdì ìlú ẹ̀, eléyìí sọ pé ọmọ Ifẹ̀ ni mí, eléyìí sọ pé ọmọ Ọ̀yọ́ ni mí. Ẹ jọ̀ọ́, ṣé nǹkan tó kàn pẹ̀lú wa nìyẹn? Ṣé nǹkan tó kàn pẹ̀lú wa nìyẹn? Níbi tí àwọn agbésùmọ̀mí, àwọn àtọ̀húnrìnwá tí wọ́n ti ń wá jíjà ẹ̀tọ́ lórí ilẹ̀ bàbá wa, léè tó sì hàn pé wọ́n fẹ́ gbalẹ̀ bàbá mú wa lọ́wọ́, tó sì hàn sí gbogbo wa, àtọmọdé wa àtàgbàlagbà wa, tó hàn sí wa lọ́wọ́. Gbogbo onúgbó àti àárín ìlú ni àwọn ẹ̀yà yìí ni wọ́n ti sọ̀ráǹdì wa, tá a dẹ̀ rí àárín nǹkan kan ṣe sí yẹn. Àwa ń finá sórí òrùlé sùn, àwa fẹ̀tẹ̀ sílẹ̀, à ń palàpálàpà. Ọ̀rọ̀ ọba eléyìí jùlọ, eléyìí ó jùlọ, eléyìí ni number 1, eléyìí ni number 2. Ẹ jọ̀ọ́, kí la fẹ́ gbà ní gbogbo yẹn? Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà tẹ̀ẹ̀dẹ̀ gbé kínní ìkan rí. Mi wá láti wá bu yín, mi wá láti wá bá yín jà, bí kò sí pé mo wá láti wá pàrọwà fún yín. Ẹ jẹ́ kó gun omi o. Ìbẹ̀rẹ̀ ìjà la máa ń rí o, ẹnìkan ò kì í rí òpin ìjà o. Kí ní tẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ṣé mo pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sáwọn ìlú kan rí? Bí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní o, kó tó dogun, kó tó dọdẹ. Eléyìí náà tẹ́ tún bẹ̀rẹ̀ yìí, tẹ́ ń promote yìí, kò síbi tí ó lè já sí o. Wọ́n ní ìjà tá a bá lè parí, kò yẹ ká fi kún ìjà yẹn. Èmi ò bá pé ọmọ ìlú kan ni mí, ọmọ ìlú kan ni ó, mi ì wá láti wá support ìlú mi. Àwọn ọba yóò ṣe unite, tí a wà gbé ọ̀rọ̀ Yorùbá pé ok, pẹ̀lú gbogbo ń tà ń rí yìí, kí la fẹ́ ṣe, kí ni solution tí ogun òfin ní kólẹ̀ wa? Ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò rí ogun rí. Tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá rógun rí, ṣé ẹ̀ kí ń wo fídíò ni? Ẹ rí ogun Somalia, ṣé ẹ̀ rí tí Mọdákẹ́kẹ́ ìtìjọ́ sí? Tẹ́ ẹ̀ bá tiẹ̀ torí yẹn, ṣé bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ń wò ní orí social media, tẹ́ ẹ rí gbógun ṣe ń rí, ṣé ti Palestine ni, ṣé ti Somalia ni, ṣé ti gbogbo ni? Ṣé ẹ mọ̀ pé bó bá dé bó ṣe máa ń dé náà nìyẹn? Mo kí wa mo kí wa o bàbá Ajikobi, mo kí yín fún fídíò tẹ́ ṣe ìyàgbọ́ onítàn lórílẹ̀. Gbogbo wa náà ni ó ti kàn everybody wa, ẹ kú iṣẹ́. Lóòótọ́ ni nǹkan tẹ́ sọ, àwọn àlàyé tẹ́ ṣe nínú fídíò yín, bàbá ńlá ọ̀rọ̀ ni. Tí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ gbólóhùn, tẹ́ ẹ mèdè, tẹ́ ẹ mohùn, tẹ́ ẹ mọ̀rọ̀, yálà ní Ọ̀yọ́ àbí ní Ifẹ̀, tí Yorùbá dá lẹ́nu yín, tẹ́ ẹ wá fẹ́ tákà, tẹ́ ẹ fẹ́ ṣe ìfáàfà láàrin ara yín wípé èmi lèmi mèdè jù, èmi lèmi mọ̀rọ̀ jù. Ẹ ṣe competition, kò sí nǹkan tó bá dì í bẹ́ẹ̀, á wò ó. Ṣùgbọ́n ẹ má fi wípé èmi lèmi lọ̀gá, torí èmi gan ti rí kinní yẹn láàrin àwọn tó ń jàjà Ọ̀yọ́ àti Ifẹ̀, wípé Ifẹ̀ jọ̀yọ́, Ọ̀yọ́ jù Ifẹ̀ lọ. Ó ti kúrò ní ọ̀rọ̀ wípé Ọ̀yọ́ àti Ifẹ̀, ó ti ń bọ́ sí wípé èmi náà mèdè jù ẹ lọ, mo mọ̀rọ̀ àti gbogbo ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé tí wàhálà ibà ti délẹ̀, fámìlì yín nìkan ló máa faragbá, torí kò padà yé wa. Kí ni ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Ọ̀yọ́ àti ti Ifẹ̀ tẹ́ ẹ̀ ń jàjà, tẹ́ ẹ̀ ń bu kerosene àti petrol, tẹ́ ẹ̀ fuel ìjà supremacy battle láàrin orí àpèrè Ọ̀ọ̀nìrìṣà àti Aláàfin? Kí ni nǹkan tẹ́ fẹ́ gé níbẹ̀? A ní kẹ́ jẹ́ kó gun omi, kó gun sí mi. A ní bá ṣe máa pe àwọn bàbá méjèèjì orí àpèrè méjèèjì, Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà, tó máa bára wọn ṣe báwọn méjèèjì lọ́dọ̀. Youth ni wọ́n náà, wọ́n dẹ̀ were well exposed. Kò sí nǹkan tó wà láyé tí wọ́n ti mọ̀. A ṣe wá múlẹ̀ ayé le kókókó. Àwọn bèlè tàṣẹ wípé àwọn Ọọ̀ni àná àti Aláàfin àná tí ìjà yìí ti ṣẹlẹ̀, ọ̀rọ̀ supremacy battle, àwọn méjèèjì ti dàgbà, wọ́n ti dògbó, wọ́n ti bá tí wọ́n lọ. Wọ́n ti lọ, wọ́n ti wàjà. Àwọn aya wọn, ọmọ wọn, wọ́n ti move on.
kí wá ló kù, kí ló ṣẹlẹ̀ tá ẹ fẹ́ jẹ́ kí ọ̀tẹ̀ yẹn kó wọlé àwọn tó dá ọ̀tẹ̀ sílẹ̀ wọ́n ti lọ, ilẹ̀ ti pè wọ́n, onílẹ̀ ti pè wọ́n sọ́dọ̀, ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá ń wu jáde wípé kẹ́ máa gbọ́n ìdẹ̀tí ara ẹ̀ nù, ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ wu jáde, ṣẹ̀ṣẹ̀ fẹ́ tu péǹtì, kí lẹ fẹ́ gé níbẹ̀ torí àǹfààní ara yín, ẹ jà fún Ifẹ̀, ẹ sì jà fọ́yọ́. Nǹkan tẹ́mi rí bẹ́ẹ̀ nìyẹn, ẹ jà fún Ifẹ̀, ẹ jà fọ́yọ́. Bàbá Jíkọ̀bí, ẹ wá ní àwa Yorùbá à ń fún èlé ẹ̀. Èyí tó yẹ ká mú gbọ́ bí wọ́n ti ń jíyàn gbé, tí wọ́n ń pa àwọn èèyàn wa, tí wọ́n ṣoríṣiríṣi, tí wọ́n ṣí bọ́dà Kwara sílẹ̀ tó jẹ́ wípé àwọn ṣé Mahmuda new terrorist group wọ́n gbabẹ̀ wọlé, wọ́n wá ń gba ti Kwara yẹn, wọ́n gbabẹ̀ wọ Kútọ́nù. Àwọn ará Kútọ́nù bẹ́ẹ̀ wọ́n ti bọ́dà wọn pa. Àmọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, ẹ̀yin náà ìwòye ọdún ta ti ń pariwo ẹ jẹ́ àdìde, ẹ jẹ́ àdìde. Bàbá Jíkọ̀bí, ẹ má sọ wípé gbogbo wa ṣe bẹ́ẹ̀ bákan náà, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn. Ẹ má sọ wípé àwọn Yorùbá wọn ò dá sí èyí tó yẹ kán máa wí, wọn ò wí. Ṣẹ̀bẹ̀ mọ iye ọdún ta ti ń pariwo both home and abroad lórí kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kó dìde. Èyí tó yẹ ká ẹ sọ gangan, ẹ ti yà kúrò ńbẹ̀. Ẹ sọ̀rọ̀ sí àwọn àgbààgbà wa, ẹ bá wa lọ bá àwọn àgbààgbà wípé kán má máa fi àyè sílẹ̀, oore ọ̀fẹ́ fún àwa ọmọlẹ́yìn wọn láti lè ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀. Torí ayé ta wà nísìn Yorùbá àná ti yàtọ̀ sí tòní. Àsìkò ta wà nísìn kò sí àgbààgbà kan tó máa hùwà ìdẹ̀tí àbí ìbàjẹ́ nílẹ̀ Yorùbá tí wọ́n máa gbé jáde tó máa sọ wípé àwọn kan ń bẹ̀rù yín, wọn ò ní sọ, wọn ò ní wí. Àníkà lọ stop ṣe bẹ́ẹ̀, ẹ ti bàjẹ́ bọ̀lẹ̀, ẹ ti bàjẹ́ bọ̀lẹ̀ jàre, ẹ ti bàjẹ́ bọ̀lẹ̀. Mo ti sọ lẹ́ẹ̀mọye ìgbà, mo lẹ́ẹ̀ní dúró ní kọ́lọ́fín ká ẹ ṣe ìmọ̀ tán, ká ẹ wá bọ́ síta ká ẹ lé ìmọ̀ ṣe yín rárá. A fẹ́ fọ ilẹ̀ Yorùbá mọ́. Bàbá Jíkọ̀bí, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn lọ́balọ́ba, wọ́n ń bojú àwọn ọmọ Yorùbá jẹ́. Wọ́n ń bojú ilẹ̀ Yorùbá jẹ́, wọ́n ti sorí àpèrè di rádaràda rédèrèdè yánmáyánmá, àwọn gò bu iyì fúnra wọn. Ó lójú ọba tó gbé aṣọ iyì wọ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ gan tẹ́ rí pé gbáṣọ iyì wọ̀, tẹ́ ẹ bá gbé aṣọ yẹn sókè, ìdẹ̀tí àti àwọn nǹkan burúkú tó wà lábẹ́ wàá mú eré wàá sádànù ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bá àsìkò yìí ni wọn ò bìkítà, wọn ò hùwà ọmọlúàbí, wọn ò kọ̀ kí lè ṣú láìlà nítorí àǹfààní ara wọn. Gbogbo ibi tí wọ́n balẹ̀ lórí ìtẹ̀síwájú àwọn aráàlú yẹn àti ìlú yẹn kò kàn wọ́n, títara wọn ni wọ́n ń ṣe. Kò sí nǹkan ìtẹ̀síwájú kan tá a bá béèrè fún tí wọ́n kí ẹ̀. The only place tí mo mọ̀ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá tó ti wà useful, àwọn politicians, wọ́n wà useful fáwọn governors, senator, minister, president. Fún ilẹ̀ tí wọ́n balẹ̀ lórí, no, wọ́n fail. Tẹ́ bá dé sọ wípé àdá sí àwa tá wà nílùú òyìnbó, bí ọ̀rọ̀ yẹn ṣe ká wa lára, tá a ṣe mú ní tì kẹ́ńkẹ́ń, tá à ń dá owó, tá à ń ṣe fídíò, tá à ń ṣiṣẹ́, tá à mọ̀ láti owó kọ, kì í ṣe pé owó yẹn wà lẹ́bẹ̀ yẹn o. A kàn wò pé ìfẹ́ tá a ní sí ẹ̀yin ìran wa nílé, pé a kúrò nílé kò mí pé a lè ṣe nǹkan kan láti fi support yín. Ìbájẹ́ wípé ẹ̀yin tẹ́ wà nílé náà tá à ń kó owó yẹn fún, nǹkan tá a ní ká ẹ fowó yẹn ṣe òun lẹ fi ṣe, kò ń ṣe ibi tí ọ̀rọ̀ ajínigbé tó wà nílẹ̀ Yorùbá lẹ́ni ló máa wà. Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa bá ṣe pariwo yẹn tá à ń rí, tá à ń dá owó, bẹ́ẹ̀ ṣe ń gba owó yẹn àǹfààní ara yín lẹ fi ń ṣe. Oníkálùkù fi ń kọ́lé, èyí tá fi ra mọ́tò á fi ra mọ́tò, èyí tá fi ṣèyàwó oríṣiríṣi nǹkan. Ẹ̀ẹ́dẹ̀ máa pariwo wọ́n tẹ pa yín, àwa dẹ̀ ń dáwó lójoojúmọ́, ẹ̀yin dẹ̀ ń lo owó sí àǹfààní ara yín. Bàbá Jíkọ̀bí, ẹ̀yin wá bọ́ síta wípé a ṣe nǹkan tó yẹ ká ṣe, kí ló yẹ ká tún ṣe sà? Kí ló yẹ ká tún ṣe? Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, ẹ ní iṣẹ́ tó ní agbára, ẹ kàn jókòó sẹ́yìn, ẹ jókòó tẹ́tẹ́rẹ́, ẹ ready àti ṣe anything. The only period wù ní pé kẹ́kàn pariwo online, ẹ yo, ẹ fẹ́ lọ síbi báyìí, ẹ fẹ́ ṣe kinní kan, ẹ bá wa dáwó, ẹ bá lẹ́yìn owó náà tó ní. Ṣé nǹkan míì ti wà náà rọ̀ yìí ni? Bàbá Jíkọ̀bí, mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí fídíò yẹn. Ẹ bá wa bá àwọn àgbààgbà sọ̀rọ̀, káwọn náà yé fi àyè sílẹ̀, kán yé ṣe láńgbáláńgbá kiri. Ìyẹn ni kọ́kọ́ o, ṣó o lẹ́bí ṣó o lára ní Tripoli ní Libya, ṣó o ti gbọ́ wípé ogun ti dé? Àwọn ará abẹ́ ti pé pàjáre síta o, wá fojú ara ẹ rí, wá fetí ara ẹ gbọ́. Mo rí fídíò, ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ wá wo ọmọ Nàìjíríà bó ṣe kún street, tán wà nínú ọgbà ẹ̀wọ̀n, tán tì mẹ́wọ̀n láti ìgbà tó ti pẹ́, wọ́n pọ̀ bá jẹ́. Wá wo fídíò. Ẹ wo Ọlọ́run ọba, Ọlọ́run ṣeun. Thank you, thank God o.
Thank God. Oh. Please, I beg help us with your want to call one person. For the taxi. No. See, this is our people dey here. Okay, Now, I beg help us with money. We are going to Zaria. no. Let me give you 10 dinars. Go straight. Go straight. Just go straight. No. I can't give you phone. I will pay. Our people dey here. À ń fi dédé àsìkò yìí rọ gbogbo ọmọ ilẹ̀ ìkáàárọ̀-oòjíire ní gbogbo àgbáláyé láti ran àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Nàìjíríà wa tó ń bẹ ní ìlú Libya ní gbogbo àgbáláyé wọ́n ní ìrànlọ́wọ́ yín ìrànlọ́wọ́ torí ogun tó ń jà lọ́wọ́lọ́wọ́ náà nílẹ̀ Libya àsìta ìbọn kò ní ba àwọn ọmọ wa o àsìta ìbọn kò ní ba àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ Yorùbá wa ní ilẹ̀ Libya nítorí pé ogun náà ó ní agbára látijọ́ bíi méjì mẹ́ta náà ẹlòmíì àti ẹ̀ náwọn ọmọ wa tó jẹ́ wípé wọ́n tún wọ ọ̀dọ̀ wọn tó gba fóònù tó tún rọ́ọ̀bù wọn tó tún gbowó wọn tó kúrò níbi tí wọ́n gbé wọn lè délé mọ́ agbede méjì níbi tí wọ́n á sí nígbà tí wọ́n ti ẹ̀ pè láwùrọ̀ yìí ṣùgbọ́n kọ́lọ́run ọba kó ràn wá lọ́wọ́ kó sádà aláàbò lórí wa wá gan ṣe aláìdá síbi tá a wà ní bí wọ́n ṣe ń lọ lọ́tún ló ń lọ lọ́sì á lè nà dúró ṣùgbọ́n kọ́lọ́run ọba òun lọ́ba aláàbò kó sádà aláàbò lórí wa o. àmín. ẹ ràn wá lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tá a wà nílẹ̀ Libya. ṣé ń gbọ́ ní Libya ní Tripoli ní ogun tí ń ṣẹlẹ̀ yẹn o gbogbo ẹ ti dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ kí ló ń ṣẹlẹ̀ nínú gbogbo àgbáyé gan ibi ogun ibi wàhálà bá a ṣe sá kúrò níbi tá a sá everybody ń sá kiri tó o bá wá lẹ́bí tó lára tó lọ́rẹ̀ẹ́ sí Tripoli jọ nítorí Ọlọ́run tètè bẹ̀rẹ̀ sí ní pè wọ́n tó o bá ti wá ń pè wọ́n nísìnyí tó pe nọ́mbà wọn tí ò bá lọ ó ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀nà wo la lè gbà tá fi lè support wọn President Bola Ahmed Tinubu àwọn ọmọ Nàìjíríà sì wọ́n ní ìjà ti ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ ní Tripoli wọ́n ti bọ́ọ̀sì gbogbo prison yard tí wọ́n kó gbogbo àwọn ọmọ Nàìjíríà sì sí wọ́n dẹ̀ ní ogunlọ́gọ̀ àwọn ọmọ Yorùbá wọ́n lọ ṣàlàlú ń bẹ̀ báyìí ni àgàgà ẹ̀yin mùsùlùmí wa gbogbo ẹ̀yin ṣéyíkì ẹ̀yin àfáà tẹ́ ń jà tẹ́ ń ṣẹ̀sìn online ẹ bá wọn brothers and sisters yín ṣe mọ̀ wípé Islamic country ni tí gbogbo wọn wà bẹ́ẹ̀ àwọn èèyàn yín ló pọ̀ jù ń bẹ̀ ẹ pariwo online kí ìjọba lè dìde fún ìrànlọ́wọ́ wọn wọ́n ní Tripoli bẹ́ẹ̀ ní Libya ogun ṣẹlẹ̀ ọlọ́mọ òmọmọ prison yard méjì náà ti burst more than 500 Nigerians ló wà lon the street àwọn fídíò yẹn ló ń wò yìí tí wọ́n tán ṣọ́nà ní kiri tí wọ́n tiẹ̀ mọ́ wọn ò dá ibi tán ń gbé mọ́ tán ń gbé tẹ́lẹ̀ kan tó gbé wọn lọ sí prison wọn ò dá bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ wọ́n ti gba fóònù kò sí kankan wọ́n ti lost nọ́mbà contact àwọn èèyàn wọn family wọn ìwọ tó ti ń wá family ẹ tipẹ́tipẹ́ tó ti pe nọ́mbà títí ò lọ ó ti wà ní prison ni wọ́n ti bọ́ọ̀sì prison o gbogbo wọn ti dà sí ìgboro o báwo la ṣe lè support wọn ju pé kí gọ́ọ̀mẹ̀ntì kan wá ọ̀nà tán ṣe lè ṣe láti lè lọ kó àwọn ọmọ Nàìjíríà tó wà ń bẹ̀ kọ́kọ́ wọ lọlé Honorable Àbíkẹ́ Dábíré eré wà ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Nigerians in Tripoli Libya wọ́n lógun ṣẹlẹ̀ ń bẹ̀ ṣàánú o. àwọn ọmọ káàárọ̀-oòjíire wa ọ̀pọ̀lọpọ̀ máa sọ wípé òun ò rán wọn níṣẹ́ àtijọ́ àtimú náà ló ń jẹ́ ká kúrò lórílẹ̀‐èdè bàbá wa orílẹ̀‐èdè títí wa ó sọ fún wàrà àti fún oyin ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé a ní olórí tó dáa òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sá wá sí orílẹ̀‐èdè Libya bọ́n ṣe ń ṣe àwọn ọmọ ilẹ̀ wa nínú ìlú yìí kò bójúmu rárá wọ́n mú lọ ọwọ́ agbára kò kàn wọ́n ìwé bọ́n ṣe ń treat àwọn ọmọ káàárọ̀-oòjíire kò bójúmu kò dá rárá kọ́lọ́run ọba kó ràn wá lọ́wọ́ ni o ibi tá a wà ká lè jẹ́ èèyàn ká lè àtijọ́ àti mú òun ló lé gbogbo wa kúrò ní Nàìjíríà tá a fi di wípé àwa sórílẹ̀-èdè yìí àní gbé sájò àsìta ìbọn ò ní ba àwọn ọmọ wa àwọn ẹbí wa o àwọn ọmọ mi ò mọlé mọ́ àwọn ọmọ mi àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tó jáde ní prison is over 500 people but ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní fóònù ọ̀bẹ bí wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò dálé mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ sì ń wá àwọn ẹbí wọn wọ́n wá àwọn èèyàn wọn nínú ìlú yìí tí Ọlọ́run ọba ni kó ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ tẹ̀yìn ọmọ Yorùbá bá lè ṣe káàkiri àgbáláyé ẹ ṣe fáwọn ọmọ ìyá yín tó wà nílẹ̀ Libya ní Tripoli torógun tó ń bẹ́ẹ̀ kò sí fọwọ́rọ́ sẹ́yìn ogun ó ní agbára a lè jáde ẹ̀wọ̀n tó fẹ́ lọ bí ṣé ò lè lọ ẹ̀ tó fẹ́ lọ ra oúnjẹ gan ò lè jáde ẹ̀ tó fẹ́ lọ ra omi tó bá nílò everybody mú o ti ń ṣe wọ́n tó ń gbúrò gan lọ́tún lọ́sì tó ò tiẹ̀ lè nà dúró gan nínú ilé tó ń gbé àlè sórí bẹ́ẹ̀dì aláìda láti òru tó ti bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ò ní járòkọ àsìta ìbọn o wọn ní fòkó wa ránṣẹ́ sílẹ̀ àní gbé sájò o ẹjọ́ o ẹ ṣàánú àwọn ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Libya o ní Tripoli o. ṣó ti ń gbọ́ kò ṣeé dúró wò bàbá Jíkọ̀bí
ṣẹ̀rá àlàyé mi báyìí tí mo bá wá ń pe ẹ̀yin ọmọ ọkọ original both home and abroad tí mo ń pe ẹ̀yin lọ́balọ́ba níjòyè níjòyè àti gbogbo wa pátápátá àsìkò táwa iṣẹ́ ti yá tí a pè ní àtúnṣe ọmọlúàbí fún ilẹ̀ Yorùbá iṣẹ́ yá ṣé o fetí gbọ́ wọ́n ń ṣe tàtàtà àlàyé tí mò ń ṣe fún ẹ wọ́n ń ṣe tàtàtà ní Tripoli ní Libya anybody ò lè jáde ó kẹni tó máa ṣí ṣọ́ọ̀bù ṣèbíyàn tó bá ṣí ṣọ́ọ̀bù ló máa sọ pé bí ń pa ò fẹ́ lọ oúnjẹ mẹ́ ìwọ tó bá ní oúnjẹ sílé báyìí sórí pé tiẹ̀ ti bá ìwọ tó bá ní omi sílé báyìí bóyá wọ́n máa lọ rẹ omi ni tí omi òun ṣí mi ìmọ̀ bóyá omi máa tap wọn máa ràn tí ò bá sí bọ́ máa lọ romi ni ó kù bí tó ti fẹ́ romi mu ṣé ti rí nǹkan tí mò ń sọ fún wa wípé tàtàtà ìkan kí tàtàtà yẹn kó lè tàtàtà bó a ṣe fẹ́ kó tàtàtà wàá ní nǹkan síkùn okùn inú la fi ń gbé tìta ọ̀rọ̀ tó ń ṣe fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà tó o bá wo situation tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà gbogbo àwọn nọ́dẹ́nà pátápátá náà ti fohùn kò àtàyí majority tó wà tó ṣì ń support Tinubu lọ́wọ́lọ́wọ́ tó bá di 10 minutes wàá rí géèmù Nàìjíríà ó dẹ̀ pé 2027 ìgan ni aṣọ Nàìjíríà máa fàyà pẹ́rẹ́gẹ́dẹ́ because it is between the northerner and Tinubu àwọn northerner ní láì kàkà kí Tinubu ṣe second term kàkà kí ilẹ̀kùn ilẹ̀ àṣà Tinubu ní kàkà kóun má ṣe second term ohun tó bá máa gbà ló máa fún wàhálà máa ṣẹlẹ̀ mo wá ń pè wá wípé ẹ jẹ́ ká wá bá ṣe lè sáré dá oko àwọn nǹkan tá a lè gbìn láàrin 6 months 8 months 1 year tá a lè tí oúnjẹ á wà àti bá ṣe lè preserve omi ẹ̀yin kan wá ń fi ọ̀tẹ̀ àtàbò sí ẹran dalẹ́rùn Yorùbá níṣẹ́ la fẹ́ gbà tàtàtà la fẹ́ ṣe wọ́n lè lọ sórí oko ni my dear ó jẹ́ yé tanra ẹ̀ ó jẹ́ yé tanra ẹ̀ ṣé nítorí dára ló sọ àbí kò sí wàhálà ṣé mi pẹ̀lú yín nínú Nàìjíríà bẹ́ẹ̀ ni láì kò sí wàhálà ṣùgbọ́n ìwọ tó fẹ́ tàtàtà yẹn tó o bá ní oúnjẹ nínú tí ikùn ẹ le dáadáa ìgbà yẹn tó ní strength ló máa lè tàtàtà o ṣé ò ń gbọ́ kò sẹ́nibọ̀dì tó lè bọ́ síta débi tó fẹ́ ra omi àbí oúnjẹ tó jẹ́ sí pé nǹkan tó bá ní sínú ilé òun náà ló máa jẹ ìgbà tí kinní yẹn tó ń ṣẹlẹ̀ ní Tripoli tó máa stop báyìí nobody nínú wọn tó lè sọ òun lèmi náà ń sọ fún ẹ sìn jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ for more than 5 years bàbá Jíkọ̀bí tẹ ní pé a sọ̀rọ̀ nípa bí a ṣe máa preserve ilẹ̀ Yorùbá pẹ̀lú ogun tó fẹ́ wọlé dé bàbá Jíkọ̀bí ẹ̀ lè sọ bẹ́ẹ̀ àwa tá wà lábúròdì a ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn tó wà nínú Nàìjíríà tó ń rò wípé dìdìrín ni wá màyé ni wá ọ̀dẹ̀ ni wá torí wọ́n ti rí wa bíi kẹ́tẹ́kẹ́tẹ́ alárùdànù tá à ń tó ń sọ wípé wọ́n fẹ́ fi owó fi dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá àtàwọn èèyàn wa ni ṣùgbọ́n tá à ń kó owó síbẹ̀ tí wọ́n fi ń ṣe nǹkan títí wọn àwọn yẹn ní ká lọ bá ṣe rò wípé gbogbo wa ò rí ní àgbọn ní àmọ́ ní ṣé àwa yẹn lẹ fẹ́ ká tó máa run owó dànù rárá àti change mind ní ìsìn gbogbo nǹkan tá a ti dá owó sí tẹ́lẹ̀ ti fi rà fún tàtàtà ibo ló wà ìyẹn ní kọ́kọ́ ọ̀rọ̀ tó wà lẹ́sìn ọ̀rọ̀ oko oúnjẹ àti omi òun lókùtà fẹ́ ṣánẹ̀ sí yes because ẹ ti disappoint ayé ẹ ti disappoint ọ̀run everybody have been disappointed a fẹ́ ṣe oúnjẹ at least ká tiẹ̀ máa róúnjẹ jẹ tógun bá dé táwọn èèyàn ò lè jáde tán lè wọlé tán lè ṣe kankan ká ti ní àwọn oúnjẹ síbi kankan tó ní kálukú ti ní ìwọ̀nba oúnjẹ sínú ilé tó lè fún ìyàwó tó lè fọ́kọ tó lè fi sórí tébù fáwọn ọmọ ẹ̀ àwọn ìyá àgbàlagbà tán lè jẹ bẹ́ẹ̀ ni ìyẹn ló kù nísìn ìyẹn ni mò ń pè yín fún ẹ jẹ́ ká jọ ṣe ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Tripoli wọn bí ìyá èèyàn jáde ń bo ìwọ̀nba nǹkan àwọn tó bá lóúnjẹ sínú ilé àtomi òun náà mọ̀ lò wọn ò mọdún ọtọ́ máa tó parí who knows èbó orí Palestine orí Israeli orí gbogbo ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan sórí bí gbogbo ẹ̀ ṣe ń lọ àtúnṣe ọmọlúàbí fún ilẹ̀ Yorùbá iṣẹ́ mà ti yá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká tún ilẹ̀ bàbá wa ṣe iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ ilẹ̀ wa tó o bá ti ń ṣe yáàyáwù máa ṣe yáàyásẹ̀ má pè fún tàtàtà nìkan tó o bá jẹun kánú ló máa lè gbé tàtàtà èèyàn mélòó ló mọ tàtàtà lò nílẹ̀ Yorùbá ẹ jẹ́ aṣọ oúnjẹ ẹ jẹ́ agbó oúnjẹ pamọ́ orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kòwé kó òun lèmi jẹ́ má gbàgbé láti drop comment ẹ̀ má sì gbàgbé láti bá mi like fídíò ṣó ti bá mi subscribe sórí YouTube channel kí ló tún dúró dè support my brand ire o kábíyì greatest Yorùbá là great.